Ṣebí Yorùbá ló máa ń sọ wípé àgbétì lọmọdé gbégi eléèrà. Bọ́mọdé kan bá gbégi eléèrà ó di dandan yóò jù ẹ́ lẹ́ni. Oriyomi Hamzat tó jẹ́ èèkàn kan agbóhùnsáfẹ́fẹ́ kan lára àwọn tó jẹ́ pé ó ń pè fún ìdájọ́ òdodo fún ikú Timothy Adégòkè tí wọ́n ṣekú pa sí Hilton Hotel nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá fọhùn sóde lẹ́yìn ìgbà tí wọ́n gbé Oriyomi Hamzat tán. Wọ́n wí pé ńṣe ni àwọn làwọn wà nídìí gbígbé Oriyomi Hamzat látàrí ìwé ẹ̀sùn tí àwọn rí látọ̀dọ̀ ẹni tí í ṣe olùdásílẹ̀ Hilton Hotel Rahmon Adédoyin. Ẹ̀wẹ̀, èyí gan ni wọ́n ló fà á táwọn fi gbé lórí ẹ̀sùn wípé ó hu ìwà kan táwọn eléyìnbó ń pè ní cyberbullying. Ìyẹn ni wípé ó ń sọ àwọn ọ̀rọ̀ eléyìí tó tako ara àwọn ìlànà ìṣàmúlò ìgbóhùnsáfẹ́fẹ́. Oriyomi Hamzat ó lọ bọ̀ o nítorí ẹni tí ò bá ní ohun ìdòfò kò lè mọ kíyèsí ẹ̀kúlé. Oriyomi Hamzat ni wọ́n ti padà tú sílẹ̀. Àdúpẹ́dúpẹ́ àtọpẹ́ dá lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ya sígboro nílùú Ìbàdàn tí í ṣe olú ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ gangan làwọn èèyàn ti ń sọ pé ẹni tó ń wàdájọ́ òdodo bí eléyìí kọ́ ló yẹ kí wọ́n gbé. Abdulrahmon Adédoyin ó wà nílé ẹjọ́. Ìgbẹ́jọ́ ṣe ń lọ lọ́wọ́. Gbogbo wa la mọ̀ wípé gẹ́gẹ́ bí oníròyìn, ohun tó gba oníròyìn láti ṣe gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ni láti máa fìsọfúnni sóde lórí bó ṣe ń lọ nílé ẹjọ́. Òfin orílẹ̀-èdè Nàìjíríà ò tako mímáa ṣàfíléde lórí ohun tí wọ́n bá rí, ìyẹn ìwádìí oníròyìn. Ìkànnì Bembeyeke la ti ń fìsọfúnni jábọ̀ ròyìn fún yín. Ẹ subscribe síkànnì Bembeyeke, ojúlówó ìsọfúnni ni. Ẹ pín fẹ́lòmíì, ẹ jẹ́ kí wọ́n mọ̀ di òótọ́. Ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń lọ. Ẹ má gbàgbé láti tẹ notification bell tẹ́ ẹ bá ti subscribe tán. Ẹ máa rí all ẹ tẹ̀ ẹ́. Ìyẹn gan ni yóò máa jẹ́ kẹ́ ẹ mọ̀ gbà tá a bá tún ti gbé àwọn ètò wa jáde níkànnì Bembeyeke. Oriyomi Hamzat ti di pípadà tú sílẹ̀. Wọ́n tú u sílẹ̀ padà kúò láhàámọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n pè ní FIB Force Intelligence Bureau nílùú Àbújá lálẹ́ àná. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní ti ń dunnú nígboro wípé mẹ́bẹ́ kúkú mọ̀ pé àgbétì lọmọdé ló ń gbégi eléèrà. Bembeyeke ló ń jábọ̀ ròyìn fún kànnì Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ subscribe, ẹ like ẹ pín fáwọn ẹlòmíì. Àwọn ìsọfúnni míì tún ṣe ń bọ̀ lórí ìgbẹ́jọ́ ilé ẹjọ́.